Hello everyone, welcome to Toyeen Talks. Ẹ jẹ́ ká jọ enjoy. Until I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ìyá Kèsẹ́ẹ̀tì gbogbo àrọ̀wà tẹ́ ń pa yìí kò bá mọ́. Okanlomo fún rẹ̀ gan ń béèrè divorce. Ẹ̀yin náà ní ọkọ rẹ̀ ò kọ́ ẹ́. Ó ń béèrè fún divorce. From the beginning, Okanlomo ò nífẹ̀ẹ́ o. Okanlomo mọ̀dí tó fi ń wo pé jẹ́ ń bá ti wheelchair. Wọ́n ní mo ń gbé sórí bed. Ó mọ̀dí tó fi ń ṣe é. Kò ṣe lásán, kò ń ṣe pé ó nífẹ̀ẹ́ ló fi ń ṣe é. Torí ó ní nǹkan tó fẹ́ gbà. Then arábìnrin yìí máa ń wò pé ó dẹ̀ nice o. Ó ń tì mí kiri o. Ó ń tì mí kiri o. You know? Ọ̀tọ̀ ni èèyàn méjì pé okay, wọ́n nífẹ̀ẹ́ ara wọn. Láìsí ọ̀rọ̀ bóyá tí n bá ṣe báyìí fún, bóyá mo lè rí ìwé ọwọ́ ẹ̀ gbà. Ìyá Kèsẹ́ẹ̀tì, ṣé ẹ ń gbọ́ ọ̀rọ̀ yẹn? Òwú tó wà létí yẹn yọ kúrò so that ẹ lè understand dáadáa. Arábìnrin yìí nífẹ̀ẹ́. Mọ́ngbà tó dẹ̀ nífẹ̀ẹ́ tí lílù dẹ̀ fẹ́ bá tiẹ̀ jẹ́. Ṣé á dẹ̀ máa nífẹ̀ẹ́ lọ ni? Kò ní nífẹ̀ẹ́ lọ. Ìyá Kèsẹ́ẹ̀tì. Ṣé mo pé mo mọ bẹ́yìn ṣe lò gba kékeré yín but the point ni pé arábìnrin yìí nífẹ̀ẹ́ ṣùgbọ́n Okanlomo ò nífẹ̀ẹ́. Ẹ rántí pé èèyàn kan ni ó fún Okanlomo ní nọ́mbà arábìnrin. Nǹkan tí wọ́n sọ wọ́n ní ó nífẹ̀ẹ́ ọmọ. Right? Okanlomo kò ń ṣe pé wọ́n fún nọ́mbà ẹ̀ pé àbí wọ́n ní ó nífẹ̀ẹ́ ọmọ nítorí pé wọ́n ní pé ó nífẹ̀ẹ́ ọmọ. Wọ́n á dẹ̀ ti download gbogbo condition tí arábìnrin yìí wà fún Okanlomo. Okanlomo mọ nǹkan tó ń ṣe. À ń gbọ́. Ìyá Kèsẹ́ẹ̀tì, ṣé ọkọ tí wọ́n jọ gbé? Ọkọ tí ìyá Kèsẹ́ẹ̀tì ní ó wà lọ́sípítù sẹ́ǹdì fọ́tò sí ọkọ ẹ̀. Ẹ bèrè pé ibo níyàwó ń gbé, ibo lọ́kọ ń gbé. Ṣé wọ́n jọ ń gbé ni níyàwó á tún require láti máa sẹ́ǹdì fọ́tò sí ọkọ ẹ̀? Rárá, wọ́n ò jọ gbé. Arábìnrin yìí ti sá àsálà fẹ́mi ara ẹ̀. Gbogbo táìmù tó sá àsálà fẹ́mi ara ẹ̀, ó wà lára àwọn táìmù tí wọ́n jáná mọ́ Okanlomo lórí nítorí kò rí owó ilé san. Kudi ló ń sanwó iná, ló ń sanwó gbogbo ẹ̀. À ń gbọ́. Àlàáfíà náà ni. Ìyá Kèsẹ́ẹ̀tì ò mọ̀ pé àlàáfíà tí ìyá Kèsẹ́ẹ̀tì
Okanlomo ni ò gbé àlàáfíà wá. Ìyá yìí ó kàn ń ṣàbòsí ni o. Okanlomo ò gbé àlàáfíà wá nítorí pé nǹkan tó fẹ́ gbà ó fẹ́ gbà with force ni. Gbogbo agbára ló fẹ́ fi gbà á. With force ló fi fẹ́ gbà á. Ẹgbẹ́ ọmọbìnrin gbà tó ṣe 2 years fún náà with force ni. Ìgbà tí wọ́n rí àwọn fọ́tò yẹn láti nǹkan bí ijọ́ mẹ́rin tí pásà kọ̀ǹdà ti sọ̀rọ̀. Wọ́n gbọ́ ọ̀rọ̀ tí tó bá jẹ́ kọ́kọ́ rẹ̀ dáadáa ni. Lọ́dọ̀ rẹ̀ tó tẹ̀lé ìgbésẹ̀ ẹ̀. Pásà kọ̀ǹdà ní máa sọ owó ọ̀rọ̀ báyìí sí kó wá lóòrè irọ́ lọ. Ìyá kẹsẹ̀ tí ní tó bá jẹ́ pé ọkọ rẹ̀ dáadáa ni. Ó mì pé Okanlomo fúnra ẹ̀ náà ń ṣe ọkọ ẹ̀ dáadáa. Ó ń ṣọkọ ẹ̀ dáadáa. Tó bá yẹ pé ọkọ ẹ̀ dáadáa ni. Ajúlẹ̀ pé ta ló ń bọ́kọ mi? Ẹja for example. Ẹ wo Ájì Ayẹ̀kínì àti ààrẹ Almaruf. Ní àná tí mo kọ́kọ́ ààrẹ Almaruf kíní kan. Gbà tí ìyàwó yẹn débẹ̀ kí láàrẹ Almaruf tún ṣe o? Kí ló ṣe o? You know? Torí pé ó jẹ́ ọkọ ẹ̀ dáadáa. Okanlomo ń ṣọkọ ẹ̀ dáadáa. Èṣù l'Okanlomo. Ìkà ni Okanlomo. Arábìnrin yẹn tètè sọ kí ló tún ṣe o? Kàtó wá ní káwá gbé picture àbí káwá gbé gbá. Torí pé ọkọ ẹ̀ dáadáa ni. Okanlomo ń ṣọkọ ẹ̀ dáadáa. Kódà èyí tó ń sọ sí ni pé káwọn má pàdé mọ́. À ń gbọ́. Kúdí òun parọ́. Kọ́lọ́ ní skáàmà ni. Wọ́n sì lọ ká ohun rẹ̀, ó ká gbogbo ẹ̀ lóríṣiríṣi wọ́n gbé fún un. Ìyá kẹsẹ̀ ṣé etí yín di ni? Òun kọ́ ló ká ohun ẹ̀. Àwọn méjì ló ń sọ̀rọ̀. Okanlomo ń ju voice tiẹ̀. According to inú fóònù Okanlomo yẹn o. Okanlomo ń ju voice tiẹ̀. Òun náà dẹ̀ ń reply. Then nínú àwọn voice yẹn míì wà tó yẹ pé Okanlomo tún jù sí ẹlòmíì. Àwọn àfáà wà tó yẹ pé Okanlomo ju voice sí náà. Ṣùgbọ́n ìyá yìí òun fẹ́ castigate ẹ̀ based on pé nǹkan tí Okanlomo ń béèrè kò rí ṣe fún. Okanlomo ti lo gbogbo avenue kò rí ṣe fún. Òun ni ìyá kẹsẹ̀tì ló fi ń da gbogbo ẹ̀rù. Ṣé mọ̀ pé òun ò ń sínbi nǹkan tó dà? Táyé bá ń sọ ó báyìí òun ń sọ pí ni. À ń gbọ́. Kí ló dé? Wọ́n wí bẹ̀ kan kú síbẹ̀. Tọ́lọ̀ mi kan bá ń lọ ọmọ ọlọ́mọ kan lẹ́nu. Fúnra mi ni máa sọ fọ́kùnrin yẹn pé kọ̀ sílẹ̀. Irọ́ nìyá kẹsẹ̀tì ń pa. Amọ̀rú wọn. Irú wọn máa ń sọ. Tó bá ní irú wọn tí wọ́n bá ní ọmọ tó fẹ́ ọkọ, wọ́n máa ń sọ ọkọ ọmọ dìndìnrìn ni.
ó ní nǹkan tí wọ́n á gbé fọ́mọ wọn pé ṣáà ló fún irọ́ ní ìyá Kẹsẹ́ẹ̀tì ń pa òpùrọ́ àgbàlagbà ní ìyá Kẹsẹ́ẹ̀tì irọ́ ló ń pa ẹ̀yà máa gbọ́ lọ. Ọlọ́run gbọ́dọ̀ wá pàdé àbàbà oníbàbà kí ló dé? Ìwé ò ní sọ̀rọ̀ sí mi ọ̀rọ̀ tó ti sọ yìí mi ò tí ì gbọ́ gbogbo ọ́díò rẹ̀ tán o ẹyọ kọ̀ọ̀kan tó bá ń sọ báyìí ni màá fún ẹ létí. Ìjọba ọjọ́ fúnra wọn jẹ nínú kọ́mẹ́ntì nínú. ìwọ́sẹ̀lẹ̀ sáfọ̀ kan lọ́mọ ló kó bí ìjọba. kẹ́ ẹ lè mọ̀ pé ọ́pdẹ́ẹ̀tì. Ṣé ìwọ náà ló kó gbogbo kinní yẹn fún kọ́sàkọ́dà tó fi ṣiṣẹ́ tó fi jẹ́ wẹ́pọ̀n? Ṣé ní èdè wà ń sìn? Adé àwọn àgbà òṣì tá a sì ní lórílẹ̀ níyà yìí wà inú àwọn àgbà òṣì tá a sì ní àwọn àgbà òfò tá a sì ní ló wà. Èèyàn ní òun ò kó nǹkan lẹ̀ òun ò kó nǹkan sí pọ́sà fọ́ndà mo fi Ọlọ́run búra arábìnrin yóò kó fídíò fún mi o. Ṣùgbọ́n gbogbo ìròrí gbogbo anígbà òun ló kó fún kò kó fídíò fún mi kí lẹ̀ ẹ́ àtáàkì ẹ̀ fún èmi tí mò ń sọ̀rọ̀ ló yẹ kẹ́ ẹ máa àtáàkì pé ibo ló ti rí òun lọ kó fídíò ńlẹ̀ onílé ṣé bí mi lè bá máa àtáàkì yìí tí n bá dẹ̀ lè kọ́ ńkò nínú yín èmi náà fún ńkò lórí. Èmi náà ṣe kí ni màá fún ńkò lórí. Arábìnrin yóò kó fídíò fún mi o kò kó anything fún mi o. Ẹ̀dẹ̀ attack ẹ̀ purposely attack ẹ̀ purposely òun ló kó mi fídíò fún. Òun ló kó fídíò fún torí ẹ gbàgbé kò ń ṣe nítorí kó kó fídíò àbí nítorí wọ́n wò pé bí ó kó fídíò fún mi àbí ọ́díò fún mi o kò ń ṣe pé nítorí ẹ̀ ni wọ́n fi nǹkan tó ń dùn wọ́n ní pé ọdún mẹ́wàá yẹn tó fárígá pé òun ò ṣeṣẹ́ nǹkan tó ń dùn wọ́n nìyẹn. àwọn òpin ìgbà tó ti ṣe kọ́ máa bọ́ǹbù ẹ̀ lọ. Alára gbígbẹ London yẹn náà kí nìyẹn náà ṣe? Ìyẹn náà ṣe mọ̀ pé àwọn ìyẹn náà wọ́n ń ṣiṣẹ́ fún MC ni. Gbogbo wọn ni wọ́n mọ̀ ń pa ọ̀rọ̀ kínní wọ́n ti hint wọn. Anyway, ẹ já gbọ́ ọ̀rọ̀ yẹn yìí lọ. Ìyá Kẹsẹ́ẹ̀tì wọ́n sọ pé ó lè ń lé o. Nǹkan tá à ń sọ ni pé wọ́n jọ gbé mọ́ o ìyá Kẹsẹ́ẹ̀tì. Nígbà tí Ọ̀kanlọ́mọ máa jáde ìyá Kẹsẹ́ẹ̀tì nǹkan tó sọ kọ́ nìyẹn o. Ó ní me and my wife, we still live in this house. We still live together in this house. Pẹ̀lú òyìnbó ẹ̀. Ó náà wọ́n jọ ń gbé ni. Ó náà wọ́n sì jọ ń gbé ni. Ó ní and she's still my wife. Ó sọ bí ìgbà tó yẹ pé kò sí nǹkan kan pé àhesọ lásán ní nǹkan táwọn àwọn PMP ń sọ. Pé àhesọ ni. You know? Pé àhesọ ni. Ẹjọ́ ń gbé. Àwọn ọmọ ẹ̀ ń sẹ́ǹdì voice sí Kudirat. Ẹjọ́ ń gbé. Ìwọ náà ò mọ̀gbà tí ààrẹ ò yá. Ẹjọ́ ń gbé ni o.
onígbà tí ó gbọ́ ó padà lọ wò lọ́sípítù ẹ̀dẹ̀jọ́ ń gbé ni. ẹ̀jọ́ gbé. ó ti sá àsálà fẹ́mi ara ẹ̀. ẹrù ẹ lè ṣì wà ń bẹ̀ o àbí ó sì lè máa gba lẹ́tà ńlẹ̀ yín o nítorí according to audio kan tá a gbọ́ tó ń béèrè lọ́wọ́ ọmọ yẹn pé grandma fẹ́ ní lẹ́tà àbí grandma ní lẹ́tà àbí pásù dẹni tọ́wọ́n ọmọ yẹn náà sẹ́ǹdì kínní pé kò àwọn ò rí pásù o ẹlẹ́yọ̀ ń gbé yàákè sẹ́ẹ̀tì kò sọ pé wọ́n lé ńlé ṣé Ọ̀kanlọ́mọ jọ ẹni tí Kúdí lè lé ńlé ni rárá wọn ò lé ńlé ẹ ń gbọ́. ọlọ́mọdé ni Ọ̀kanlọ́mọ ìwé ìbò ṣe sọ̀rọ̀ rẹ̀. ọmọdé ni Ọ̀kanlọ́mọ ṣé kò ń ṣọmọdé ni ọpọlọ tó wà lórí Ọ̀kanlọ́mọ ṣe rí àwọn ọmọ ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ nínú ọ́díò tá a play lánàá yẹn wọ́n tún gbọ́n jù lọ. ẹ gbọ́ àwọn ọmọ ẹ̀ yẹn wọ́n tún ṣe kí ni wọ́n tún gbọ́n jù lọ. à ń gbọ́. tó rìkọ́ọ̀dì tó gbé síta ó yà ká tiẹ̀ wá níwọ̀n rìkọ́ọ̀dì gbogbo owó eléyìí kalẹ̀. Kúdí ò jẹ̀bi sẹ́ẹ̀ jọ́. ìyá kẹsà kí ló kàn ẹ́ bẹ́ẹ̀ ó jẹ̀bi kò jẹ̀bi kí ló kàn ẹ́ òun nìkan ló ní agbọ́ fáìsì ẹ̀ ni ṣé àgbọ́tọ̀ kan lọ́mọ ni. Kúdí ó jẹ̀bi ìwọ ló ń pẹ̀bi ni kí ló kàn ẹ́ bẹ́ẹ̀. ṣé tíyàn bá tiẹ̀ wá tó bá tiẹ̀ fẹ́ wá parí ìjà ṣé wàá máa ní ó jẹ̀bi ìwọ ló jẹ̀bi ó jẹ̀bi sẹ́ẹ̀kúdì ó wá fi ọkọ lẹ̀ ọkọ tí ó ń máa treat ẹ̀ ó fi lẹ̀. ṣé Ọ̀kanlọ́mọ ni ìwà ẹ̀ dání tí ìwà ẹ̀ bá da ṣé gbogbo àdébi tó dé. The same woman náà ni àti ẹ̀ ti sọ̀rọ̀ púpọ̀ díẹ̀ la ṣe sọ. Ó kó píjọ wọn tí Ọ̀kanlọ́mọ ẹ ṣáà gbọ́ nígbà tí Ọ̀kanlọ́mọ ń bá Adébúlé sọ̀rọ̀ nínú ọ́díò yẹn ó ní kí Adébúlé wò ó ní àwọn ọkọ tí Kúdí ti fẹ́ rèé ó fẹ́ eléyìí kò lò 10 years àwọn píjọ ẹ̀ lòun ti dà fún yẹn ó dà fún Adébúlé. Yàá kẹsẹ̀ ṣe kò jẹ̀bi. Wàá wá béèrè pé nítorí kíni nítorí pé ó lóun ò ṣe mọ́. Ọ̀kanlọ́mọ nǹkan tó ń ṣe ni pé ókè tó o bá tiẹ̀ ṣe mọ́ ókè ìwé yìí nǹkan tó ṣe tó bẹ̀rẹ̀ yìí ìwọ ni wàá parí ẹ̀. Fẹ́mi níwèé kémi máa lọ tó o bá tiẹ̀ ṣe mọ́. Yẹn náà ò dẹ̀ rẹ́dì pé a ní mo fún ẹ yìí tí mo fún ẹ 2 years yẹn mo mi sí. Then tí n bá rí ọ́díò yẹn ṣe rí lára nǹkan tí Ọ̀kanlọ́mọ ṣe ó pọ̀ l'Amẹ́ríkà ọ̀daràn ní Ọ̀kanlọ́mọ torí lára àwọn ọ́díò yẹn tí mo bá ṣì gbọ́ ìkan ní bí ìgbà tó fẹ́ fi ipá bá ọmọ obìnrin ó ní kéèsì kan bí ìgbà tó fẹ́ fi ipá bá ọmọ kan sùn pé kéèsì yẹn náà wà lára nǹkan tó gbé restriction lórí ìwé ẹ̀. Tí mo bá rí ọ́díò yẹn máa play ká gbọ́. Báwo lè jábọ̀ náà kọ́ra wa lọ́rùn? Jẹ́ ká fi gbogbo nǹkan tó jẹ́ kó lè ṣèdájọ́ ní kíákíá ká fi kọ́ra wa lọ́rùn. Kí ló dé? Kí ló lè ṣèdájọ́ kíákíá? Ilẹ̀ ọ̀gẹ́rẹ́. Ìyá kìsẹ̀ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àbí? Ó ní
ká fi nǹkan tí ó lè ṣèdájọ́ kíákíá ẹ béèrè lọ́wọ́ ìyá òṣì pé kí ló kàn ń bẹ̀ kí ni nǹkan tó kàn tó tún sọ fún ọmọ ọlọ́run nǹkan tó máa ṣèdájọ́ kíákíá báwo nìyẹn ṣe kàn ẹ́ ìyá onísábàkà méjì kò tún gbàgbọ́ nínú ọlọ́run mọ́ ṣẹ́wí téèyàn bá wọ tó bá lọ Mẹ́kà ẹyọ kan ni wọ́n máa ń dé nǹkan tó bá ti mú wọ tó o fi dé sábàkà méjì nǹkan tó ń sọ ni pé ó gba ọlọ́run ilẹ̀ mímọ́ tó lọ yẹn ó ti gba ọlọ́run gbọ́ jù ìyá onísábàkà méjì wá ní rárá o já gbọ́ ọlọ́run lẹ̀ nǹkan tó máa ṣe ìdájọ́ kíákíá lòun ní onísábàkà méjì ẹgbọ́n nǹkan tí ìyá yìí wí. àwa wò pé kí ló kàn ń bẹ̀ gan kí ló kàn kò kàn à ń gbọ́. bí ìṣòro yóò bù. wọ́n ṣe fẹ́ wo yẹ̀yẹ́ ìwọ àtọ̀kanlọ́mọ. Anyway, ọ̀rọ̀ yẹn kẹsẹ̀tì ni ẹ jẹ́ ń sáré bọ́ sí ọ̀rọ̀ míì ká gbọ́ yẹn kíákíá torí mi gan mo bá má jáde lálẹ́ but a ṣe talẹ́ yìí a wá fi yòókù sí Friday a ní jáde lọ́la lórí ẹ̀. Sakiru, I need do and do your worst. Èmi Kudi, mi ò ní parọ́ mọ́ ẹ̀ nítorí ntọ́lọ́ máa fi tètè bá ẹja nìyẹn. Mo fi ẹ́lẹ̀ fọlọ́hun pẹ̀lú gbogbo nǹkan tó ṣe. Ó rò bí bóyá o máa escape. Ó ṣe. Ó wá kú bó ṣe máa èmi. Ẹnikẹ́ni tó bá jẹ́ èèyàn tó ní human feelings wá sọ fẹ́mi kémi ro tàwọn ọmọ tí ó ṣe so ó mọ̀ pé ó ṣe tó mọ̀ ń wọ́ tó mọ̀ ẹsẹ̀ ó mọ̀ wọ́n ní ilé ayé ìlà máa ti bá ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ torí ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ àwọn ọmọ yẹn wá lo emotional blackmailer kémi ro ti lágbájá kémi ro tàmẹ̀dù ó rò yẹn ó wá rò tí torí pé mo ro tọlọ́hun mo sáyìn fún Mọ́líkà nítorí pé ó fẹ́ wọ school ó dẹ̀ ti 19 táwọn tó bá rojọ́ fún àbáwọn tó bá play nǹkan fún tó bá play gbogbo nǹkan tí mo play tó send sí mi tí mo fi fún ẹlẹ́sìn tó bá lè play ẹ̀ torí mo mọ̀ ẹ́ oníṣẹ́ ibi ni ẹ̀ ò mọ bó ṣe ń gé fídíò. àní ìyá òṣì nìyá yẹn a wá máa ṣa comment a wá máa lọ sínú inbox àwọn tó ń ṣa comment orí ẹ ò pé orí ìyá yẹn ò pé o ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ rí ẹ sọ fún o mo sì ń bọ̀ wá bà. oníṣẹ́ ibi ni ẹ́ mo mọ̀ tó mọ bó ṣe ń gé fídíò tó bá lè play ẹ̀ ó jẹ́ authentic tó ṣe fake tó bá lè play ẹ̀ ìbàdàn ìka kọ́ ló máa rojọ́ ìka kọ́ ló máa dà èmi ò rojọ́ sí sáìdì mi ní tí bá ṣe máa sọ fún ẹ pé mo ṣe tí n bá fi ẹ́ lọ́kàn balẹ̀ ọ̀run ló máa dájọ́ láàrin èmi àti ẹ ó ní mi ò fi ẹ́ lọ́kàn balẹ̀. arábìnrin tóun ò bá fún lọ́kàn balẹ̀ ọ̀run ló máa dájọ́ láàrin àwọn méjèèjì ẹ máa gbọ́ lọ. adá ìkodò onírọ́ ayé Ṣakiru olè bó ṣe lọ bá last man stand jẹ́ nìyẹn onírọ́ tó yẹ pé tó bá rí owó báyìí ó lè pààyàn gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lọ́rọ̀ dúdú bàbá mùdírù ṣùgbọ́n olè ló gbé ẹ débẹ̀ olè kan lè mọ̀ ẹ́ MC tó lọ gbá kílíṣì mọ̀ olè ìjọ tó máa kọ́kọ́ lọ mú MC tó máa kọ́kọ́ lọ olè máa rí lóde kẹ́ máa kíra yín ẹ̀yin lè bàbá mi ló kọ́ lé sí onírọ̀ ayé ìjọ tó máa kọ́kọ́ lọ rí tó máa kọ́ jẹ ṣe bọ́n jẹ́ ká wọlé abógbàgbé ẹgbẹ́ àbọ̀dá Alhaji pépà lóru lọ pé ọmọ ẹkùn tọmọ ẹkùn ń wà wọlé ọ̀hún jẹ́ àwọlé lọ́jọ́ yẹn ta ló mú ẹ̀ a máa pe MC very local idiots
ọmọ sí sọmọ pé nítorí máa kọ́kọ́ wọlé wọ́n dára dúró lẹ́nu ọ̀nà ni kíkẹ́ àbúrò ẹ̀ wà bẹ́ẹ̀ kí ni mo tẹ̀ ń sọ náà ìwọ tó lè sọ nínú ìgbà tí wà tí kíkẹ́ àbúrò ẹ̀ ń jà tó ní ìwọ ló jẹ́ kó bí wọn bó ti ba ilé ọmọ ẹ̀ jẹ́ nígbà tó wà ní skul ó ti ba ilé ọmọ ẹ̀ jẹ́ nígbà tó wà ní skul ìwọ ló lọ sí mẹ́kà tó wà máa ṣe bí ọlọ́run ló lọ gbàdúrà fún ní nǹkan tó ṣe ó tó ṣẹ̀wá bí méjì tó wà lọ́wọ́ ẹ̀ kí ló lè sọ fún yàn ìbẹ̀lẹ̀ rúdú ọlọ́run ti bà mí kò sọ yẹn tán fọmọ ìyá ẹ ẹni tó tẹ̀lé ẹ kí ló lè sọ tó mú ẹ̀gbọ́n ẹ bọ́dá kazeem tó mú yẹn tó mú kazeem tó mú tó ń bàjẹ́ pẹ̀lú gbogbo àìlera ara wọn tó mú yẹn tó ń yàn jẹ tó ń kó gbogbo owó ẹ̀ kí ni mo fẹ́ sọ lọ́rọ̀ ẹ̀ kò yẹ kó dùn mí ìwọ tó jẹ́ pé láàrin ọmọ ìyá ẹ̀ ó ní bó ṣe ṣe láàrin ọmọ ìyá ẹ̀ ó ní bó ṣe ṣe kò ní gbájú ẹ̀ tó fẹ́ lò nílé Òṣòdì tó ní ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ ni pé ìwọ ló ní ilé tí developer kọ́ gbogbo àwọn èèyàn tó mọ̀ àwọn ọmọ bàbá ẹ̀ bíi 20 something tó wàá máa ṣe nǹkan wàá máa ṣe bẹ́ẹ̀ ni pé ìwọ ló ní gbogbo ẹ̀ ó lè fún wa náà ó lè bring it on ẹ ló ṣàkìrò bí bá ṣe rántí ni máa ṣe máa sọ fún ẹ torí mo mọ̀ pé ó gbóná nínú ọ̀rọ̀ ṣàkìrò èmi àti òun sọ̀rọ̀ náà ìjọ tó tọrọ pé mi àti ẹ pọ̀ tí mo sálámọ̀ sí ẹ it was July tí mo dé látẹ̀kọ́ tí mo lọ ṣe IVF mo kí ẹ mo sálámọ̀ ò dá mi lóhùn àti gbáyé láti sọ̀rọ̀ wáyé tó ṣe wá rán gbá tó ń rán àwọn tó ní kó máa bẹ̀ mí tó ń parọ́ táwọn èèyàn tó ti pè mí dákú pé kí wọ́n lọ bẹ́ẹ̀ gbé báǹdì kúrò lórí 10 years ẹ kó lè di citizen tó bá yẹ pọ́njẹ èso ìgbà tó lọ gbéwèé wọlé lẹ́yìn tó lọ ṣe citizenship ẹ. ẹ ti gbọ́ nǹkan tí wọ́n fi ń pè ó torí báǹdì arábìnrin yìí ní àwọn méjèèjì ò ń sọ̀rọ̀ ṣẹ́mọ̀ wọ́n ń sọ̀rọ̀ wọ́n jọ wà nínú ilé wọ́n ń sọ̀rọ̀. ó wá lọ ń fẹjọ́ ẹ̀sùn pé ẹjọ́ bá àti ẹ̀ fẹ́ra mọ́ ẹni kó wá lọ gbé báǹdì kúrò lórí mi kóun lè di citizen. ẹ máa gbọ́ ọ̀rọ̀ yẹn lọ. tó lọ gbé lẹ́yìn ṣé mo mọ̀ gbà tó gbé wọlé. nígbà tó dẹ̀ máa gbé ìwé yẹn wọlé kò sọ fún ọmọ obìnrin yìí pé ṣẹ́mọ̀ ó ti gbé wọlé lẹ́yìn. right? ó dàbí ó ti ṣàwọn àṣemáṣe kan ẹ̀yìn ló gbé wọlé o kò pé jókòó pé lágbájá ìwé mi ó mà ti fẹ́ tán ìgbà báwo la ṣe máa gbé wọlé ó lọ gbé wọlé lẹ́yìn arábìnrin yóò mọ̀. so nígbà tí ọlọ́run á mú wọ́n wá jẹ́ pé restriction wà lórí bí ó ti ṣàwọn ẹ̀ṣẹ̀ kan lórí ìwé yẹn. ìdí tí ó fi ní ìdínkùdí nìyẹn o. tó o bá ń ṣe pé restriction wà lórí ẹ̀ ó máa gbà á lẹ́yìn ni tó bá dẹ̀ gbà ó ti gbà á nìyẹn nǹkan tó fẹ́ ṣe nìyẹn. ó lo fastafosto no ó ti ní 2 years nígbà tí ó máa gbé ó fẹ́ gba 10 years ó gbé wọlé lẹ́yìn arábìnrin yóò mọ̀. òun lárábìnrin yìí ń sọ ń bì. ló wá ń bẹ̀ mí ó ní kó máa bẹ̀ mí kó yanjú ọ̀rọ̀ owó ló yanjú Ṣakiru you are a user so tó bá ṣe mo sick torí wàhálà ẹ tó jẹ́ pé ọlọ́run ló yọ mí tí mo tọ́ta mi ní stroke tó yẹ pé ọlọ́run ló rà mí padà ìjọ kẹta mà ló gba Canada lọ́nà wò ó máa wojú mi ó tún sọ fáwọn ọmọ pé wọn ò gbọdọ̀ dá mi wọn ò gbọdọ̀ jẹ́ mi iṣẹ́ ọpẹ́lọpẹ́ ìyá mi tí wọ́n ń sọ̀rọ̀ sí ìyá tó bí mi lọ́mọ tí wọ́n ń sọ̀rọ̀ sí tó fún lọ́kàn tó nítorí kémi wo bí ìyá tèmi ṣe rí báwo ni ìyá mi ṣe rí o Ṣakiru mi ò ní sọ̀rọ̀ sí ìyá ẹ̀ báwo ni ìyá mi ṣe rí o gbogbo àwọn tó rí ìyá mi wọ́n mọ̀ gbogbo ẹni tí ti bá ṣe máa ìgbà tí mo dúró létà tèmi àti mọ́mì mi jọ lọlé ibi tí mo wà ní mọ́mì mi wà èmi ò lè sá fún mọ́mì mi gbogbo wàhálà tó kólẹ̀ ń gbà yẹn ṣùgbọ́n ọ̀dọ̀ mọ́mì mi wà ọ̀dọ̀ mi ni mọ́mì mi wà tó ń parọ́ òṣì onírọ́ òfò
tó ní ẹ kìíní àwọn tó ń rí ibi tó ń rí mọ́mì mi wọ́n mọ̀ náà ìyá mi ò ń ṣe ìyá òṣì 75 ó dúró re kí ló ṣe ìyá mi ó fẹ́ fi ìyá mi rojọ́ kí ló ọ̀rọ̀ ìyá mi ṣe nínú ọ̀rọ̀ tó wà lẹ̀ òun kò lè sọ máa sọ fún yàn pé nǹkan tó bá Sakiru mọ̀ pé mo mọ̀ ẹ́ dáadáa ó mọ báyẹn pákéjì ọ̀rọ̀ kò lè máa sọ fún wọn pé ìgbà tí ìhò bá sọ̀rọ̀ àbí ó ní kó má máa lọ pa sí àwọn nǹkan tó kún sọ nìyẹn ò lè rí nǹkan kan pàtó báyìí kó sọ pé mo ṣe that is the only one àbí kó sọ pé o báyàn lórí mi tó lórí irọ́ torí o ti sọ fáwọn tó ṣíwájú náà lórí irọ́ èmi àti òun sọ̀rọ̀ láti jẹ o ti gara ṣe bó ti sọ fáwọn èèyàn lórí íńtánẹ́ẹ̀tì pé o ti gba 10 years tó bá ṣe pé àwọn yẹn gbé báǹdì lé gbogbo bó ṣe mú ẹ tó ní wúmà lédì kan táwọn ẹbẹ òbí ẹ pé parent tó ló fẹ́ lọ rèpù ọmọ àwọn. ṣẹ́gbọ́ wọ́n ní lára ìdí tí wọ́n fi gbé báǹdì ṣé mọ̀ pé ó gbé wọlé lẹ́yìn yẹn pé wọ́n mú ó ti ní criminal record kí ni nǹkan tó lára nǹkan tó fa àwọn criminal record ẹ̀ ní pé wọ́n ní àwọn woman kan wọ́n ní Sakiru ó fẹ́ fipá bá ọmọ wọn sùn. tó o bá ń ṣe pé ìyẹn ni ó jẹ́ kí báǹdì wà lórí ẹ̀ ni nǹkan tá à ń sọ kọ́ la máa sọ ń sìn akọ máa ní wo ó tẹ̀ ti sún èmi gan mo ò ṣe mọ́ kó ní kálukú bá tiẹ̀ lọ. ó wá ní ìdí arábìnrin at least ó ní ìdẹni tó máa dúró fún pé rárá èèyàn mi nì ó ní ìdí citizen láti dúró fún pé ó fi ipá ó fi bá ọmọ arábìnrin yẹn sùn. fídíò kan wà ẹni tẹ́ ń pè ní àfà èmi máa ń sọ fún yín pé kò ń ṣàfà. fídíò yìí láàárín òun àti akátá ni wọ́n jọ ń ṣẹ́gẹ̀tì ń sìn ó wá ń yọ ahọ́n jáde báyìí sí akátá yẹn and tó bá dẹ̀ yan ẹ ṣáà understand kó máa yan ahọ́n jáde bí ìgbà tó jẹ́ pé yẹmọ̀ wọ́n ṣàjọ ń ṣèranù níbẹ̀. Sakiru ṣẹ́ra mo pa àbó òótọ́ wórí fóònù ẹ ó sì wà ń bẹ̀. ara àwọn òṣì tí ó máa ń ṣe nìyẹn kò sóbìnrin tá a gbà á kò ń ṣe pé ìwé ló ń wá tá a bá sọ pé àbí àtúrí ẹ̀ ló tún ṣe dọ́dọ̀ akátá no. ìranù kọ̀ wà lára ẹ̀ ní naturally ìranù wà lára Sakiru naturally ni. òun ni tẹ́ ẹ bá wá ń pè láàfà ẹ̀yin ò mọ nǹkan tó ń pè láàfà ni. ṣé rí púpọ̀ náà wọn àfà orí Facebook kan wọ́n ń ṣàfà. láti ìgbà tẹ́mi ti dáyé tí wàá ní àáfàá bíi mẹ́ta ni mo respect gan mẹ́ta àwọn àáfàá mẹ́ta kan mo respect wọn gan. bàbá yìí wà ńbẹ̀ bàbá Lágége ṣé wàá dámọ̀ Lágége. gbọ́ ṣé wàá dámọ̀ tó ti kú ni o gbọ́ mi yé o tó ti kú ó wà lára àwọn tí wọ́n á ń pè àfáì you know à ń pe eléyìí láàfà jákujàku yìí eléyìí ò ń ṣàfà tẹ́ ẹ bá rí àwọn àfà ẹ̀ dá wọn mọ̀. anyway ẹ jẹ́ àmà gbọ́dọ̀. ṣé Sakiru gbàgbé ni gbogbo àwọn atrocity tó ti ṣe tó ní wọ́n parọ́ mọ́ ẹ
tọ́rọ̀ yẹn ò totally mọ́ra wọn tó ní ogbe ní kọ́sọ́mà tó múrọ́ tó ń pa ara ọ̀rọ̀ náà kọ́ ni akátá tó ní ìwọ̀n bá ṣe tó ń fẹnu ṣe báyìí lórí íńtánẹ́ẹ̀tì owó gbàgbé ni tó bá gbàgbé gbogbo àwọn èèyàn ní lọ́wọ́ dà ìwọ oníranú ní ọmọ ìyá ọmọ yìí ní infection tí mo treat. How many? Arábìnrin yìí tún náà òun treat infection. Ṣáàdìrí látara àgbèrè tí Ṣákírù ń ṣe kiri. Alágbèrè téèyàn bá jẹ́ alágbèrè ní lọ́kùnrin. Ṣebí tó bá tẹ̀ ń já ṣàgbèrè ó sì dáa. Ọmọ ọlọ́mọ tó tún wà nílé wa tún lọ kó àìsàn bá. À ń gbọ́. Infection tí mo treat nígbà tí mo fẹ́ ó wá ń parọ́ mọ́ Dr. Tóyìn tó mọ history mi ó ní wọ́n sọ pé ọ̀tá mi ní depression ìwọ ló máa ní depression nǹkan tó bá rò sí mi Ọlọ́run máa mú fún ẹ kí ló fẹ́ dùn mí ìwọ tó sọ pé àbúrò ẹ Kíkẹ́ pérànù ló ń ṣe bọ́ńdò kiri ni ṣé mo parọ́ mọ́ ẹ mi ò parọ́ mọ́ ẹ ó bí wọ́n bá tẹ̀yẹ pé mo parọ́ ó fún ẹ sọ torí tẹjọ yẹ̀yẹ́ ara yín tó sọ pé ó ti ṣẹ́hún tó bá lé ọmọ ẹ̀jẹ̀ ìwọ ló lọ sí Mẹ́kà èmi tí mi ò dẹ̀ bóyún jẹ́ tó yẹ pé Ọlọ́run mú bó ṣe ṣe wá tí mo lóyún tó ń bàjẹ́ ó máa dé ó tàn mí gbà yẹn ó ní ìwọ fẹ́ lọ Mẹ́kà nǹkan tó ṣe fún Kíkẹ́ tó ṣe mú sanwó tíkẹ́ẹ̀tì ẹ̀ mú sanwó gbogbo ẹ̀ á lọ àmọ́ ní kọ̀ọ̀kan ṣe ó máa lọ lù mí lọ́hùn máa ní tó ń ṣe pé Ṣákírù Ọlọ́run ọmọ ẹjọ́ dẹ́ á dáa sọ́ni gbogbo nǹkan tí mò ń sọ ó ń wá sí kò ń ṣe pé bóyá àròsọ tó bá jẹ́ àròsọ irú àwọn àánú ẹ̀ but you yourself in your mind kọ́nà kó ṣèdájọ́ láàrin èmi àti ẹ̀ you know what you did Kíkẹ́ fúnra ẹ̀ sọ I will never forget pé Ṣákírù máa ó fẹ́ gbàwé lọ́wọ́ mi ó máa dump mi and you said it you did it. àbúrò Ṣákírù náà ti sọ ó ní ó fẹ́ gbàwé lọ́wọ́ ẹ̀ ni lẹ́yìn tó bá ti gbàwé lọ́wọ́ ẹ̀ Kíkẹ́ ni àbúrò ẹ̀ ń jẹ́ ó máa dump ẹ̀ ni àbúrò ẹ̀ sọ. You did it ọ̀run àbíẹ́ Ṣákírù èmi ti yànda ẹ fọlọ́run kó wá wo ohun tọ́lọ́run máa ṣe tó máa dá lára gbogbo anything irọ́ tó bá wù kó mú jọ èmi rẹ́dì but má máa fi ẹ́ kọ́ lọ́run lọ́rùn ni ṣọmọ kó mú àyín nìkan mú àyín ní padà wàá sọ̀rọ̀ dúdú. kò tẹ̀ sí dúdùn kan kò sí dúdùn kan tó tiẹ̀ fẹ́ sọ ń táìmì èmi tiẹ̀ ń retí ẹ̀ pé kò dùn mọ́ mi bí mo ṣe ń dá ṣe ṣó yìí pé kóun náà tiẹ̀ jáde ìwọ náà tiẹ̀ wá sọ nǹkan kan èmi mọ̀ pé irọ́ ló máa pa o pé kó tiẹ̀ gbìyànjú pé lágbájá I will never say anything about my wife on social àwa wò pé ṣé Ṣákírù àbí Ṣákírù náà kọ́ ni ẹ yá máa gbọ́ lọ. ẹ ti já Ṣákírù come and marry dídán you are done iṣẹ́ ti já wà ní òkè ńlọgùn ìjọ tí kọ́sì mi sick tọwọ́ kan dùn tó fún lọ́sẹ̀ kan tọ́sẹ̀ yẹn ṣáná pàápàá ìjọ yẹn. ẹ wá nǹkan tá arábìnrin á ní ó máa ní òun ò ń mú nǹkan kan mọ́ Ọlọ́run arábìnrin wa ní kọ́sì òun sick ó ní ọwọ́ ń dùn ó ní ó wá fún ní ọṣẹ kan arákùnrin yẹn wá ń fi ọṣẹ yẹn pa pé ọṣẹ yẹn kàn ń ṣáná ní ọwọ́ arákùnrin yẹn kàn ń ṣáná pálápàá àní gíre olóògùn. àwọn brain mi ń sọ sí mi wò pé àwọn fún àwọn àná ló ń lo àbámúdá báwo ni kíní máa ṣe tíṣẹ́ iná máa ṣe ṣá lọ́wọ́ kọ́sì mi tó fi ọṣẹ yẹn fọwọ́ èmi àti kọ́sì mi wojú ara wọn pé ọmọ parọ́ wọn ò mú kankan mọ́ àwọn oyin tó máa ń gbé sílẹ̀ tó máa ní ká láǹgbà kankan tó máa dá nǹkan sí ó mú kankan mọ́ really Ṣákírù you can't do shit lọ́lá ọlọ́run lèmi fi fẹ́ bá ọjà mo mọ̀ pé ogun ọyìn kò máa ní kàdà pọ̀tọ́ ọlọ́run mo fi fẹ́ bá ẹja. ẹ ló Ṣákírù mo tẹ̀ ẹ́ ó ti ń ká ẹ lára ojú ẹ ó sọ pé ní máa lọ kó máa lọ ṣe èmi sọ fún ẹ pé mi wà nílé tẹ́lẹ̀ ni ojú ẹ lára
ó ní ọ̀fẹ́ jẹ́ kó dọ́rọ̀ mídíà ó ti mọ̀ ń pé ò lọ́rọ̀ sọ ó ti mọ̀ pé irọ́ gbogbo èèyàn gbogbo àgbáyé ti mọ̀ ẹnu nírọ̀ kìnìkan lọ́kọ mẹ́wàá wo ìran obìnrin ló ń ṣe mi ò bímọ sójú kan tóbìnrin ò bá dẹ̀ ti bímọ ṣé ó wá jẹ́ big deal ni ṣó jẹ́ big deal ni ibi téèyàn bá máa rìn ó ní mo lọ́kọ mẹ́wàá àwọn tó mọ̀ mí bó mo ti lọ́kọ mẹ́wàá ọkọ 20 ni mo ní ọkọ 20 ni mo ní ẹni tó ṣèwé fún mi ó kú ìyẹn tún kọ́ ẹni tí ó ń jẹ́ ọ̀rẹ́ mi ló bímọ ló padà fún lóyún kí ló jẹ́ big deal kò bó ní Maryland ẹni tó ní mo fẹ́ onítẹ̀wọ̀ àló 10 years nígbà tí mi ò rọ́mọ bí ń bẹ̀ àbí mi ò rọ́mọ bí bẹ̀ àbí onítẹ̀ní máa lọ kó máa lọ ìwọ lọ̀rọ̀ ń ká lára òfẹ́ jẹ́ kọ̀rọ̀ lórí Facebook ó ti mọ̀ pé gbogbo àwọn irọ́ onírọ́ òfò onírọ́ sọnù onírọ́ òfò gbàdúrà wá jẹ ìyẹn ló fẹ́ fi bú mi pé mo lọ́kàn mo ṣe kinní kan mi rò gbogbo àwọn tó fi mi tó fẹ́ mi wọ́n regret ni torí pé mi ò ní ṣèkà mi ò pàdé èèyàn burúkú bíi tiẹ̀ dé mi ò pàdé jìngóló olè ṣákírù 419 gbogbo èèyàn ló ti mọ̀ ẹ́ gbogbo tí Saheed Shittu ń sọ kátẹ ní pé kankan náà ni wà tiẹ̀ ìkankan náà ni nà wọn ò parọ́ mọ́ ẹ nàṣọ parọ́ mọ́ ẹ ní onírọ́ òfò olè ṣákírù olè 419 manipulator olè níbẹ̀. ṣé mi ló ń kó ṣe sí máa yà mí tó bá yà mí kó sẹ́yìn ẹ̀sọ́ lọ́pàá òní làlùyọ̀ mọ́ láyé. Ó yá nà. Ìwọ gbogbo wá fọwọ́ pè mí. Èmi ò ní fọwọ́ pè é. Ọ̀ ní làlùyọ̀. Wá nà. Ọ̀ ní làlùyọ̀ láyé. Ẹni ṣo. Àìsà, máa bọ̀ lélẹ̀. Ọ̀ ní làlùyọ̀ láyé. Ṣọ́ra báyìí. Ó lè fọmọ́ náà mọ́lẹ̀. Ṣọ́ra méjì tí mo bí fún yín. Ilé. Wá dirú wá dìgbà fún mi. Àìsà máa bọ̀. Má bọ̀. Ọ̀ ní làlùyọ̀ láyé. Wà láàárẹ̀, abáyá mòore jẹ, abára mòore jẹ aláìmoore. Aláìmoore, ṣùgbọ́n aláìmoore. Olórí burúkú ni bàbá ó ba ilé yìí jẹ́ ó dá Amẹ́ríkà ọ̀dẹ̀ ba ilé yìí jẹ́ ẹbí ṣe ló wá fi mí ṣe ẹrú ó dá Amẹ́ríkà ọ̀dẹ̀ ba ilé yìí jẹ́ ẹrú wo ló fi ẹ ṣe ṣẹbẹ́rù ló wá fi mí ṣe ló ló pa fún mi ní olórí burúkú ni ẹ olórí burúkú ni ẹ ṣáàbì ṣẹbẹ́rù ló wá fi mí ṣe nígbà tó sọ pé mi ò ṣe ẹrú mọ́ ṣé wọn ló bá mi ra mọ́tò mi ṣé wọn ló ra mọ́tò mi ṣé wọn ra mọ́tò mi ṣé bọ́ bá tiẹ̀ mo tà ó ṣe Aisha má bọ̀ nílé jà ìwájú ìpínlẹ̀ àwọn ọgbẹ́ má bọ̀ wájú ìpínlẹ̀ àwọn ọgbẹ́ má bọ̀ nílé ẹ má bọ̀ ẹ kò yí mòore jẹ abara mòore jẹ aláìmoore aláìmoore ṣùgbọ́n aláìmoore ó ba ilé yìí jẹ́ ó dá Amẹ́ríkà ọ̀dẹ̀ ba ilé yìí jẹ́ ẹbí ṣe ló wá fi mí ṣe ẹrú ó dá Amẹ́ríkà ọ̀dẹ̀ ba ilé yìí jẹ́ ẹrú wo ló fi ẹ ṣe ṣẹbẹ́rù ló wá fi mí ṣe ló ló pa fún mi ní olórí burúkú ni ẹ olórí burúkú ni ẹ ṣáàbì ṣẹbẹ́rù ló wá fi mí ṣe nígbà tó sọ pé mi ò ṣe ẹrú mọ́ ṣé wọn ló bá mi ra mọ́tò mi ṣé wọn ló ra mọ́tò mi ṣé wọn ra mọ́tò mi ṣé bọ́ bá tiẹ̀ mo tà ó ṣe Aisha má bọ̀ nílé jà ìwájú ìpínlẹ̀ àwọn ọgbẹ́ má bọ̀ wájú ìpínlẹ̀ àwọn ọgbẹ́ má bọ̀ nílé ọlọ́wọ̀n yìí yáyìn ṣùgbọ́n ẹ má bọ̀ ẹ kọjú mẹ́jọ sí ilé. Aisha kò sínú tó máa ṣí ẹ wọ́n ní kó lọ jókòó sẹ́ni tó kọ́ 911. ẹ jẹ́ bọ́ọ̀lẹ̀ ẹ bá mi gbọ́ mọ́ mi ẹ bá mi pé 911 wọ́n ti wá jọ́ ọmọ mi gbé ẹjọ́ ṣàánú mi wọ́n fìyà jẹ mí ọ̀pọ̀lọpọ̀ mi wá sí Amẹ́ríkà ló gbọ́kọ̀ mọ́ mi lọ́wọ́ ó ti wá tẹ̀lé ọkọ̀ wá wọ́n wá gbé ọmọ mi. Anyway, bí a ṣe rí ní alẹ́ yìí nìyẹn a filẹ̀ báyìí ní alẹ́ yìí ẹ má bínú a nílè gba call ní alẹ́ yìí so a fi yòókù sí alẹ́ Friday mo ní àwọn nǹkan kan tí mo fẹ́ ṣe lọ́la tó wà very important so èyí tó bá tún kù ńbẹ̀ a continue ní Friday lágbára Ọlọ́run so ẹ jẹ́ n filẹ̀ báyìí orun rẹ ni a ó sùn àní sùn lékú lọ́wọ́ àbí báwo ló ṣe ń sọ ẹ jẹ́ a filẹ̀ báyìí ká fi yòókù sí Friday lágbára Ọlọ́run Friday. ṣé mi ló ń kó ṣe sí máa yà mí tó bá yà mí kó sẹ́yìn ẹ̀sọ́ lọ́pàá òní làlùyọ̀ mọ́ láyé. Ó yá nà. Ìwọ gbogbo wá fọwọ́ pè mí. Èmi ò ní fọwọ́ pè é. Ọ̀ ní làlùyọ̀. Wá nà. Ọ̀ ní làlùyọ̀ láyé. Ẹni ṣo. Àìsà, má bọ̀ nílé
ọ̀ nílò àlùyọ láyé ṣọ́ra ó lè fọmọ́ náà mọ́lẹ̀. ṣọ́ra méjì tí mo bí fún yín ilé ẹ̀. wájú ló wá dìgbà fún mi. Aisha máa bọ̀. má bọ̀ ọ̀ nílò àlùyọ láyé. Wọ́n láàárẹ̀ abáyá mọ́ọ̀rẹ́ jẹ́ abára mọ́ọ̀rẹ́ jẹ́ aláìmọ́ọ̀rẹ́ aláìmọ́ọ̀rẹ́ ṣùgbọ́n aláìmọ́ọ̀rẹ́ olórí burúkú ni bàbá ó ba ilé yìí jẹ́ ó dá Amẹ́ríkà ọ̀dẹ̀ ba ilé yìí jẹ́ ẹbí ṣe ló wá fi mí ṣe ẹrú. ó dá Amẹ́ríkà ọ̀dẹ̀ ba ilé yìí jẹ́ ẹrú olóbi ẹ ṣe ṣẹ́bẹ̀rù ló wá fi mí ṣe. ló ló pa fún mi ní ọlọ́rin burúkú ni ẹ ọlọ́rin burúkú ni ẹ ṣàbíyí ṣẹ́bẹ̀rù ló wá fi mí ṣe. ló ló pa sọ pé mi ò ṣe ẹrú mọ́. ṣé wọ́n ló bá mi ra mọ́tò mi ṣé wọ́n ló ra mọ́tò mi ṣé wọ́n ra mọ́tò mi ṣẹ́bí dúkìá ẹ̀ ló ṣé bọ́ bá tiẹ̀ mo ta ṣe Aisha má bọ̀ nílé jà ìwájú ìpínlẹ̀ àwọn ọ̀gbìn má bọ̀ wájú ìpínlẹ̀ àwọn ọ̀gbìn má bọ̀ nílé ọlọ́wọ̀n yìí yá yìí ṣùgbọ́n ẹ má bọ̀ ẹ̀yà kò yí mẹ́lẹ́ sórí ilé ẹ má bọ̀ ẹ̀yà kò yí mẹ́lẹ́ balẹ̀ yìí jẹ́ ẹbí ṣe ló wá fi mí ṣe ẹrú. ó da Amẹ́ríkà ọ̀dẹ̀ balẹ̀ jẹ́ ẹrú mòore jẹ́ abara mòore jẹ́ aláìmòore ṣùgbọ́n aláìmòore olórí burúkú ni bàbá ó ba ilé yìí jẹ́ ó dá Amẹ́ríkà ọ̀dẹ̀ balẹ̀ yìí jẹ́ ẹbí ṣe ló wá fi mí ṣe ẹrú. ó da Amẹ́ríkà ọ̀dẹ̀ balẹ̀ jẹ́ ẹrú olóbi ẹ ṣe ṣẹ́bẹ̀rù ló wá fi mí ṣe. ló ló pa fún mi ní ọlọ́rin burúkú ni ẹ ọlọ́rin burúkú ni ẹ ṣàbíyí ṣẹ́bẹ̀rù ló wá fi mí ṣe. ló ló pa sọ pé mi ò ṣe ẹrú mọ́. ṣé wọ́n ló bá mi ra mọ́tò mi ṣé wọ́n ló ra mọ́tò mi ṣé wọ́n ra mọ́tò mi ṣẹ́bí dúkìá ẹ̀ ló ṣé bọ́ bá tiẹ̀ mo ta ṣe Aisha má bọ̀ nílé jà ìwájú ìpínlẹ̀ àwọn.